wọ́n lè wú ńlá ní ẹbọ jẹ́ láwùjọ àdúrà ẹni kọ̀ọ̀kan yóò máa affect individual, a máa affect family, a máa affect community. Bẹ́ẹ̀ nìkan bá tara ẹbọ yóò fara kọ́, bí family bá tara ẹbọ yóò fara kọ́, tí a bá ń ṣe ẹbọ láwùjọ àwùjọ fara kọ́. Làwọn ànábì Ọlọ́run fi dákẹ́, sànábì Ọlọ́run kan tó dákẹ́ sí ẹbọ táwọn àjọ wọn ń ṣe. Nígbà ànábì náà dé kò dákẹ́, òun lọ́lọ́run fi ṣe okùnfà kí wọ́n pẹbọ rẹ́, kí ẹbọ tó tán lu Mọ́kà ọpẹ́ o níjọ fati Mọ́kà lọ́dún kẹjọ lẹ́yìn Híjírà ló tó rí ẹbọ parẹ́. Adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ ní ẹ̀kan sí, a parí ọpẹ́ wa pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àánú tí Ọlọ́run bá Allah tí ó tún ṣe fún wa. Ó ní kí a máa bẹ́láyè ní abẹ́ àánú rẹ̀, lábẹ́ ààbò rẹ̀, lábẹ́ agbára rẹ̀, èyí tó ṣe fún àmàlò rẹ̀. Ọlọ́run bá Allah ó máa dẹ́kun dáadáa ní ara wa, ó ṣe àlékún dáadáa wa, agbàgbọ́ tọkàntọkàn, ìgbàgbọ́ náà Ọlọ́run jẹ́ ó dúró dáadáa, Ọlọ́run kó jẹ́ kó máa lékún. Ọba yìí ó náà lọ́bátá yìí lórí ọba tí a ń dúpẹ́ fún, ó lọ́bá tí a gbára lé lórí gbogbo ìṣe wa, ọba tí a máa rawọ́ ráọ̀sẹ̀ sọ́dọ̀ ẹ̀ pé gbogbo àdáwọlé wa ó kún wa lọ́lé lórí, ọ̀nà wa lọ́lé lórí, ó jẹ́ kó yọrí sí ìbúrere fún wa. Àwọn ajẹ́rìí pé Ọlọ́run ọba ẹyọ kan ni, olórogún kò lọ́ba kan, ọba yóò nípìlẹ̀ kátó àti pé yóò ní òpin, ọba yóò níyàwó kátó àti pé yóò bímọ. Ẹyọ kan ni nínú àwọn orúkọ rẹ̀, ẹyọ kan ni nínú àwọn àròyìn rẹ̀, ẹyọ kan ni nínú àwọn ìṣe rẹ̀. Ìmọ̀ fún ọlọ́ba náà, pípọ̀ níbù fún ọlọ́ba náà. Àtọ́wà ń jẹ́rìí bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́ọ̀bá ní ṣe, òjíṣẹ́ ọlọ́ọ̀bá ní ṣe, ọ̀rẹ́ ayò ọlọ́ọ̀bá ní ṣe, ọlọ́ọ̀bá fi ọkàn balẹ̀ sí inú tẹ́tọ́lọ́bá fẹ́ràn. Ànábì yìí ìsọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú, gbogbo tó bá ti sọ pátá wáyé ni látọ̀dọ̀ ọlọ́ọ̀bá Allah. Ọlọ́run bá ní kẹ́, Ọlọ́run bá ní gẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run tí a ṣe Ọlọ́run síwájú ànábì bá ní kẹ́ wọn, bá ní gẹ́ wọn. Gbogbo àwọn sàábí ànábì tí a jọ mẹ́lẹ́yìn ànábì bá ní yọ́nú sí wọn, àwọn ará alé ànábì bá ní yọ́nú sí wọn, àwọn ìyàwó ànábì bá ní yọ́nú sí wọn, àwọn ọmọ ànábì bá ní yọ́nú sí wọn. Gbogbo ẹnikẹ́ni tó tẹ̀lé ànábì lẹ́gbàá tọ́lọ́ bá sóde ànábì Ọlọ́run títí tọ́lọ́wọ́ gbogbo ilé àìtì bẹ́ẹ̀bẹ̀ bá ní yóò sí gbogbo wọn. Àwọn náà tá ń bẹ lẹ́yìn lè ní bí a ṣe abẹ́ ìyọnú Ọlọ́run. Ẹ̀yẹ́rùsùn Ọlọ́run lè ní bí tí a fẹ́ yẹ̀ ò náà ni ìtẹ̀síwájú lórí agbọ́nrin tá àti bá wa sọ̀rọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Kébà sí máa sọ́fà ní gbogbo ọgbà, àwọn bàbá wa ń lẹ Yorùbá, wọ́n ní tí náà bá tán lásọ, ẹ̀jẹ̀ kìí tán lè kaná, tí wàhálà kan bá ń bẹ́lẹ̀, táà ń bá rán, àní dákẹ́, táà fi rán débì kan, táà mọ̀ gbé lórí táà ń bá yìí àti ilé àsì orílẹ̀ lórí. Kí ní ọ̀rọ̀ náà táà ń sọ láti bí ọjọ́ mélòó sẹ́yìn, ó náà ni al-azamatu al-amuniyya bimanzuri al-islami wàhálà kọsáàbò security crisis, wàhálà kọsáàbò tó mú wá dá orílẹ̀-èdè wa yìí. Kí ni ojú Islam fi wò? Ibo ni Islam gbé sí? Lọ́gbọ́dọ̀ jẹ́ ojú táwọn sí náà máa fi wò.
fi dá lójú wípé Ànábì Muhammad sallam ó ní òsì àìsàn kan tí ó lóògùn ẹni ó ma lè máa tí ó ma lè máa máa bẹ́ẹ̀ náà ni kò sí ìṣòro kan lórí ilẹ̀ ayé tí ó ní ọ̀nà àbáyọ nínú oore tí ọlọ́bá ṣe fún umma Ànábì Muhammad sallam ìjọ mùsùlùmí ó ní gbígbé Ànábì tọ́lọ́ ń gbé Ànábì dìde sallallahu alaihi wasallam ọlọ́run wa marsalnaka ila rahmatan lil alamin ọlọ́ni rẹ̀ Ànábì àgbẹ́dẹ̀ nítorí ìgbàbí àṣẹ láàánú àṣẹ ní ìkẹ́ àṣẹ ní ọ̀nà àbáyọ gbogbo ayé nínú orin tọ́lọ́run ṣe fún wa ọ̀nà ni pé anzala Allahu ta'ala al-Qur'an al-Karim ala rasuli Muhammadin sallallahu alaihi wasallam onígbọ́lọ́ bá sọ al-Qur'an kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ Muhammad sallam lọ́lọ́dọ̀ pé wa anzalna alayka al-kitaba tibyana li kulli shay'in wa hudan wa rahma wa bushra lil-muslimin ọlọ́ni àwọn alásọ̀kalẹ̀ mọ́rẹ̀ Ànábì Muhammad tí a ní tibyana li kulli shay tí ń ṣe àlàyé gbogbo nǹkan ọ̀nà mọ̀ ní ìkẹ́ni fún àjábà pẹ̀lú ọ̀bàgbọ́ fún àjábà jùrálẹ̀ fún Ọlọ́run torí díẹ̀ gbogbo tá ń bá ń wọ́nà àbáyọ ẹ̀ láyé ẹjá wo kí Ọlọ́run bá wí kí lálàyé Ànábì gbogbo Ànábì ló wá ṣàlàyé Al-Qur'ani fún wa ẹ̀rì látara àwọn oore tọ́lọ́run bá ṣe fún àyè gbogbo Ànábì dìde sáráyé ó sọ Al-Qur'ani kalẹ̀ fún Ànábì kó máa jẹ́ ìwé ìtọ́sọ́nà ìwé àánú ìwé ìkẹ́ bí nǹkan máa wá lè tó bá wá dàrú ibẹ̀ náà láàmà lọ a ti wá sọ fún àwọn àbánsọ̀rọ̀ wa wípé tá bá ti rí èéfín iná ń bẹ nìkan ni Islam rèé tó bá fẹ́ paná wàhálà kan ìmọ̀ owó tegbòtegbò ni security crisis a lè rí náà rẹ̀ pa tí è bá ṣe wípé a bá owó tegbòtegbò kò sí nǹkan rẹ̀ igi tó yẹ ká wó tegbòtegbò ká máa gé ewé ẹ̀ ká máa gé akẹ́tún ẹ̀ yóò máa gbòrò sí ní ṣùgbọ́n ẹwà ìgbòǹgbò lọ́wà àwọn aládọ́ àwa mùsùlùmí tí wàhálà bá dé tí ó sáàbù bí akọ̀wà lè pé kí ni ó ṣokùnfà kọmọ sáàbù asbab in'idamil amni fil mujtama kí ló dé tí ó sáàbù kí làwọn tó fà á bí táà ń wò nìyẹn a ti wá sọ àwọn nǹkan méjì kan pàtàkì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́nìyà tí máa fa kò sáàbù nínú ẹ̀ ọ̀nà ni kathratu adh-dhunub wal ma'asi wal atham pípọ̀ ẹ̀ṣẹ̀ a máa fa kọmọ sáàbù àti sàlàyé lẹ́kọ̀ọ́lẹ̀ ilé ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni al-irad an manhaji Allahi al-qawim وتعطيل شريعته الجراء وتبديلها بالقوانين الوضعية الجاحرة ọ̀nà ni ipa ṣẹ̀ríà Ọlọ́run bá ti ṣẹ̀ríà Ọlọ́run bá tọ́mọ kangakanga kóònú dọ̀tí ìgbéjúsẹ́gbẹ́ kan ìyọ́kóònú gbèsè ayé ọmọnìyàn àti ká wá fi òfin ọmọnìyàn òfin àgbélẹ̀rọ òfin ìfẹ́ ẹnú ká wá fi dípò ẹ̀ òfin tó kún fún àbòsí ìyẹn la tẹnumọ́ jùlọ ní al-khutbatu al-mawdiya ní khutba tó lọ a tó wá fẹ́ yẹ omi ìwòlé ni nínú àwọn nǹkan tí máa fa kọ́mọ̀ sí ààbò lórí ilẹ̀ ayé tí ọ̀pọ̀lọpọ̀ akàí ṣàkíyèsí ẹ̀
ọ̀nà ni ash-shirku billah ash-shirku billah ìmú orogún pọ̀ mọ́ Ọlọ́run tàbí ká pè ní ìṣẹbọ sọ́lọ́run ìmú nǹkan míì lẹ́yìn Ọlọ́run lọ́lọ́run tàbí ìmú nǹkan míì pẹ̀lú Ọlọ́run là ń pè ní ẹbọ nínú àwọn nǹkan tí ó lè bí kọ́mọ̀ sí ààbò ni a wá lè béèrè kí ni jẹ́ ẹbọ kí ni jẹ́ ẹlẹ́bọ aṣíríkù gbólóhùn yẹn gbólóhùn Lárúbáwá ni ìtumọ̀ ní dídú tawhid at-tawhidu dídú shirk ó jẹ́ ìdàkejì fún sí nǹkan láàṣọ at-tawhid ní sí nǹkan láàṣọ shirk ní ìmọ̀sí nǹkan láàṣọ ìdá nǹkan pọ̀ mọ́ nǹkan ẹni ó bá ṣe nǹkan láàṣọ wọ́n máa pé al-muwahhid olùṣe nǹkan láàṣọ ẹni tí ó bá ṣe nǹkan láàṣọ á ní al-mushrik olùmú nǹkan pọ̀ mọ́ nǹkan tí a bá di wá pọ̀ àwọn al-muwahhidun al-mushrikun àwọn tí a ń ṣe nǹkan láàṣọ àwọn tí wọ́n mú nǹkan pọ̀ mọ́ nǹkan ìrẹ́ mùsùlùmí ìtẹ́sìn fẹ́ lọ́dọ̀ ẹni pé an takuna muwahidan wala takun mushrika kó jẹ́ olùṣe nǹkan láàṣọ má jẹ́ olùmú nǹkan pọ̀ mọ́ nǹkan kí la wá fẹ́ ṣe láàṣọ tawhidullah ìsí ọlọ́ọ̀bá Allah ní àṣọ bí dhatihi inú pápápá Ọlọ́run àṣọ ni wá fi asma'ihi inú àwọn orúkọ Ọlọ́run àṣọ ni wá fi sifatihi inú àwọn àròyìn Ọlọ́run àṣọ ni wá fi af'alihi inú àwọn àṣẹ Ọlọ́run àṣọ ni àṣọlọ́run láàṣọ lórí pápápá Ọlọ́run àṣẹ láàṣọ lórí àwọn orúkọ rẹ̀ àṣẹ láàṣọ lórí àwọn àròyìn rẹ̀ àṣẹ láàṣọ lórí àwọn àṣẹ rẹ̀ ìyẹn ni tí a bá ń sọ̀rọ̀ àkídà àdíọ́kàn lọ́gbọ̀wà mùsùlùmí ó ní pìlẹ̀ ẹ̀sìn ó ní àwọn ànábì Ọlọ́run wá ṣẹlẹ̀ lórí láwọn ànábì Ọlọ́run wá ń polongo fáyé ẹ máa gbọ́ ya qawm gbogbo yín ìjọ mi ubudullaha ọlọ́nìkan ẹ̀sìn ọ̀ ma lakum min ilahin ghayruhu ní Ọlọ́run bá mí lẹ́yìn o Ọlọ́run fi sórí ahọ́n àwọn ànábì Ọlọ́run ó fi àwọn òjíṣẹ́ Ọlọ́run Nuhu wí Ibrahim wí Hud wí Salihu wí Sulemana wí Dawud wí Musa wí Isa wí Muhammadu wí sallallahu alaihi wasallam alayhi salatu wassalam kelma tó pa wọ́n pọ̀ nù wùnà ní tó magbọ́lù la ilaha illallah la ilaha illallah inú Suratul Anbiya aya 25 Ọlọ́run wọn rẹ̀ nìkan síwájú rẹ̀ ànábì inú àwọn ànábì Ọlọ́run bí i sí pé tó máa ń fi ilé lẹ́nu pé kọ́tọ̀ pé gbólóhùn la ilaha illa kí a sì máa ń sin wọn lọ ẹ̀rì torí díẹ̀ al-muslim la budda an yakuna muwahidan wal muslima la budda an takuna muwahida musulmi lọ́kùnrin ọ̀nà yẹn ní kó jẹ́ olùsìn Ọlọ́run lọ́kan ṣoṣo mùsùlùmí ọ̀nà ní kó jẹ́ olùsìn Ọlọ́run lọ́kan ṣoṣo
ọgbọ́ jẹ́ olùmú nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run rárá mùsùlùmí àgbọ̀ ọba nídìí pé wọ́n á mú nǹkan mí pẹ̀lú Ọlọ́run bọ̀bọ̀ Allah yẹ jẹ́ ọ̀kan tó dìde eléyìí tàbá wá ń sọ̀rọ̀ nípa gbogbo Ọlọ́run kan ṣoṣo náà ni Ọlọ́run tí a gbàgbọ́ tọkàntọkà tá ń ṣe fún iná ni ayé fi máa ń lálàáfíà òun náà ni ìfọ̀kànbalẹ̀ ló sì máa ń ṣe lórílẹ̀ ayé ẹ wo àwọn àyà méjì kan inú Suratul An'am Quran chapter 6 ní àyà 81 àyà 82 Ọlọ́run sọ̀tà Ànábì Ibrahim bọ̀ alayhi salam pẹ̀lú àwọn ìjọ rẹ̀ a rí pé ó bá wọn lórí ẹbọ ní agbẹ́gilére òsà ni wọ́n ń sìn kárùkúlú lérè tó ń sìn àwọn tó kàn bẹ̀jẹ̀ wọ́n jọ ń fọ̀rọ̀ sí fàǹfà bọ́ fẹ́ parí Ọlọ́run ní wa kayfa khafu ma ashraktum Ibrahim ní kí ló dé tí máa bẹ̀rù ẹbọ kí ló mọ́ fẹ́ máa bẹ̀rù ẹbọ tẹ́ ń ṣe gbogbo gbàláyé ẹlẹ́bọ máa ń dẹ́rù báyàn ni kò sí fọ̀kànbalẹ̀ nínú ẹ̀sìn ẹbọ ìbẹ̀rù ní bẹ́ẹ̀mẹ̀ ẹwù àdúgbò wà iná nìsí inú tí ó ayúsùn ládùgbò olóró oró tí a bá lóró jáde báyìí kí ní ó ṣẹlẹ̀ àyíyàn máa já kódàtí máa wọ ọkùn pé òdòrò fẹ́ fi wá sí wọ́n ni àwọn tí a náà sí pé oró jáde ẹ mọ́ pẹ́ntà ò káàkiri bẹ̀rẹ̀ obìnrin jẹ́ ní ọgbọ̀ òróró jẹ́ ní obìnrin kí wóró irọ́ ní jẹ́bẹ̀ ṣùgbọ́n dẹ̀rùbà ní tẹ́wàá àwa náà àti máàmù àtàfà àti míṣánà àti mùdírù àti ṣe mọ́ pé ya Aisha ẹmọ́jáde wọn lóru mẹ́ta ẹ̀rù gan délé máàmù ẹwọ eégún wọ́n gbé eégún kí ní bẹ́ẹ̀ndẹ̀ ìdẹ́rùbà wọ́n lè gún káwọn jáde àwọn eégún ẹ̀tún wọ́n burú jùra wọn lọ látara ẹ̀rù tí wọ́n kó sára kálukú àti àlìjẹ̀nú tí ń bá ṣe àwọn eégún kan ń bẹ àlìjẹ̀nú ni a jọ fọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀kú kan bẹ tí wọ́n bá gbé sílé yóò sì máa mí bí èèyàn ẹ̀kú aṣọ tí ó máa mí bí èèyàn aṣọ tí wọ́n gbé kọ́ yóò máa mí bí èèyàn tẹ́sì máa rí ti mí àwọn àjọ ní ń bẹ lára rẹ̀ wọ́n ní àìwò àìrí ìkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá gbogbo olùkọ̀ọ̀kan ló ní àwọn eégún ńláńláńlá yàtọ̀ sáwọn wẹ́wẹ́wẹ́ láwọn àtọmọdéjọ́ máa ń ṣeré àwọn eégún lákan bẹ ẹ̀rù jẹjẹ nínú ìlú ẹ̀rì ọlọ́ni ní Ibrahim sọ pé kayfa khafu ma ashraktum pọ́nà fẹ́ máa bẹ̀rù ẹbọ kí ló fẹ́ máa bẹ̀rù ẹbọ wala takhafuna annakum ashraktum billahi ma lam yunzil bihi alaykum sultanan ẹ̀yin ò sì bẹ̀rù ẹ̀yin ẹlẹ́gbẹ́ sì bẹ̀rù pé kẹ́mi máa bẹ̀rù ẹ̀yin ẹlẹ́gbẹ́ bẹ̀rù tó pé ẹ̀sì ṣe jẹ́ ọ̀dá pẹ̀lú Ọlọ́run ìtọ́lọ́wọ́ bọ̀ ọ̀sọ̀kalẹ̀ tí ó sọ̀rọ̀ lórí látọ̀dọ̀ Ọlọ́run lẹ́gbẹ́ lárugẹ
ẹ̀rì ọlọ́run wá jù béèrè kan sí wọn kí ni béèrè náà fayul fariqayni haqqu bil amn in kuntum ta'lamun ọlọ́run ní béèrè nínú ikọ̀ méjèèjì inú ikọ̀ ẹlẹ́bọ àti ikọ̀ ẹni tí èsì ẹlẹ́bọ ta ló lẹ́tọ̀ọ́ sí ìfọ̀kànbalẹ̀ jù ta ló lẹ́sẹ̀ sí ìfọ̀kànbalẹ̀ jù sí ààbò jù ó béèrè bẹ́ẹ̀ in kuntum ta'lamun tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ wọ́n lè fèsì tó wọ́n lè sí lọ́dọ̀ wọ́n lè fèsì ọlọ́run wá fèsì iṣẹ́ ọlọ́run náà lọ́rọ̀ wátá fẹ́ sọ lè rẹ̀ ọlọ́run ní alladhina amanu ọlọ́run àti agbọ́lọ́wọ́ bá gbọ́ nígbàgbọ́ tòdodo walam yalbisu imanahum bizulmin tí wọ́n ò sì fi ẹbọ kúngbàgbọ́ wọn rárá ọlọ́run ní ulaika lahumul amnu ọlọ́run náà tí a ní fọkànbalẹ̀ náà tí a ní security a tí ó mẹ́bọ̀ rárá ẹbá ń fẹ́ ààbò láyìíká kan oríko ni ìlú ni lẹ́bá ń fẹ́ àyíká ẹ̀pẹ̀bọ̀ rẹ̀ ẹ má jẹ bọ́ ráyà tẹ́lẹ́bọ́ ọlọ́run ló wí bẹ́ẹ̀ ó ní alladhina amanu ajagbọ́lọ̀ bá gbọ́ wala yalbisu imanahum bizulmin tí wọ́n fi ààbò sí wọ́n fi ẹbọ kankan kún alámọ̀rí wọn ulaika lahumul amnu ọlọ́run náà ní ìfọkànbalẹ̀ ẹ̀rì wa hum muhtadun àsìlẹ̀ ní ìmọ̀nà àwọn tí ó bá kẹ́bọ mọ́ ṣe wọn àwọn lẹ́ni ìfọkànbalẹ̀ ẹni láàbò àsìlẹ̀ ní ìmọ̀nà tàbátí wá ń ṣẹbọ ààbò ní sí bá wá ń ṣẹbọ ìmọ̀nà ò ní sí nǹkan méjì ló sọnù mẹ́lẹ́bọ lọ́wọ́ amúnù security peace walidaya ìmọ̀nà kọlọ̀n gáìdì èyàn kò ní sí dáadáa lẹ́bọ́ máa ń ṣe gbóhùn lókú dáwọn ló ń sọ̀rọ̀ wọn torí díẹ̀ ní àwọn àfáà bí ń ṣàlàyé wọ́n ní aṣíríkù bẹ́ẹ̀ bá mẹ́lọ ọmọ bí ẹbọ àfàtùm min àfàtùm mujtama ó jẹ́ ìparun kan inú tí máa ń pa àwùjọ disaster ni ní any community inú àwọn aburú àwùjọ ni wọ́n ní wa kullu mujtama yushraku fi billahi gbogbo àwùjọ tí a bá ti ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lan yakuna mujtaman aminan abada wọ́n ní ò lè jẹ́ àwùjọ fọkànbalẹ̀ láìláì wọ́n lè ní fọkànbalẹ̀ ń bẹ láìláì látara akhtar awaqib ash-shirk àwọn ewu àwọn aburú àwọn rípakọ́sàn ẹbọ nínú ìlú lẹ́fìrí gbẹ̀tọ́lọ̀ bá ń sọ̀rọ̀ Ànábì Ibrahim fún wa nínú Suratu Ibrahim àárín-bẹ̀ bí ọlọ́ọ̀bá sì sọ jáde lórí ahọ́n Ànábì Ibrahim ní àyà 35 sí 37 ọlọ́ni wa idh qala Ibrahim ọlọ́ni Ànábì rántí nígbàtẹ́rù wa tá ń pè ní Ibrahim tó bá yí pé Rabbi ìrọ́rọ̀bá mi ò ij'al hadha al-balada amina ìlú ìjíṣẹ́ ló mọ́káyé bá ní sí nílùú ìfọ̀kànbalẹ̀ wajnubni ní èmi tí mọ́ tọrọ rẹ̀ Ọlọ́run gbé mi jìnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ wa baniya àti àwọn ọmọ mi bí wà jìnà sí pèsè pé
anna budal asinama wọ́n jẹ́ àṣì òsà. Inú àdúrà Nábì Ibrahim nìyẹn, ó ṣàdúrà ìfọ̀kànbalẹ̀ fún ìlú Mákkà, ó ṣàdúrà kó mọ́jọ lóòsà káwọn ọmọ mọ́jọ lóòsà. Ó ń torí gíní Rabbi ìrọlọ́ọ̀bá mi ò innahunna torí pé ó sà adillana kathiran minan nas. Ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù, ìlànà òrìṣà, ìlànà ìsọnù ní ẹ̀rì. Ó ní faman tabi'ani ẹbá wá tẹ̀lé mi fa innahu minni ó ní tèmi o. Ẹmbá tẹ̀lé mi lórí ìjọka ṣoṣo tí mo mú Ọlọ́run lẹ́yọ̀kan, ó ní tèmi o lè yán tèmi o. Wa man asani ẹmbá yapa mi ó kú kọlọ́hun. Ṣùgbọ́n o fa innaka ghafurur rahim mọ́rọ̀ Ọlọ́run gbà mí bẹ ọba aláforíjì ní ẹ, ọba oníkẹ́ ní ẹ, táwọn ìbá túbá kò náà aburú ọmọ àforíjì wọn sì máa kẹwọn. Ẹ̀rì Ànábì Ibrahim tọrọ kó má jò lóòsà, káwọn ọmọ náà má jò lóòsà, kí a má jẹ lẹ́bọ. Ẹbọ wá rí pọ̀ rẹ́gẹ́dẹ́, kí ẹnìkan rí kíkan kọ́ máa takó sí ẹbọ ni, kẹ́nìkan máa lọ sí ìdí òkúta kan kọ́ máa foríbalẹ̀ ẹbọ ni. Àwọn tí ń sin oòrùn gbòrùn bá fẹ́ yọ ẹbọ ni tó bá fẹ́ wọ̀, àwọn tí ń sin ìràwọ̀ ẹbọ ni, àwọn tí ń sin omi ẹbọ ni, àwọn tí wọ́n ń sin òkè ẹbọ ni, àwọn tí wọ́n ń sin ẹranko. Àwọn ìlú kan bẹ́lẹ̀ Yorùbá yìí tí a máa ń sin ejò, àwọn míì ń sin ejò ọká, àwọn míì ń sin ejò òjòlá, òní wọ́n ń sin ẹbọ lónà. Ẹ̀rì àmì ìsìn ẹranko ní India ní ìsìn màálù lọ́lọ́n tí wọ́n, àwọn tí ìsìn Mùsùlùmí India màálù ní lè pé ìwọ̀ ní kí a pa màálù ní India, ọ̀pá Ọlọ́run bá wọn nù, wọ́n ń bínú gan ni. Bí màálù bá tọ̀ tó bá yàgbẹ́, wọ́n gbègbè rẹ̀ wọ́n máa fi para téèdì sí ni ó ẹbọ ni. Àwọn tí a ń gbé nǹkan sóríta ẹbọ ni, wọ́n á kó ẹyin sí, wọ́n á kóbì sí, wọ́n á kórógbó sí, wọ́n á fi pupa sí, gbámi wọ́n á tún fi owó ẹyọ sí ẹbọ ni. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ ìmọ̀tọ̀ nǹkan lá, ìmọ̀ foríbalẹ̀ fún nǹkan ẹbọ ni. Bí àti kárùbá àṣẹ́bọ́ ló yàtọ̀, nílùú kọ̀ọ̀kan ẹ máa rí, lẹ́ẹ̀kọ́ kọ̀ọ̀kan ẹ máa rí, lódìdí kọ̀ọ̀kan ẹ máa rí, lórí gbogbo bí tí àwọn àfẹ́ẹ̀sìn bá ti wà nínú nǹkan tí a máa ń sọ ilé lọ́rọ̀ ẹbọ, wọ́n ó lé àwọn ẹ̀kọ́ díẹ̀ fún àlàáfíà ìlú. Fún àlàáfíà ìlú wọ́n ó lé àwọn ẹ̀kọ́ díẹ̀. Táwọn náà bá wá wo àwọn káàrọ̀ oòjíire àwọn ilẹ̀ Yorùbá, inú ọ̀ràn tó ní ẹbọ tó pọ̀, tó gbé dẹ̀yàn ọba sọ́ra gan, àáfáà gan ṣẹbọ. Àmì ń bẹ tó gbá ń wá agbára lọ́sọ̀wọ́n dẹ́lẹ́bọ, a náà fẹ́ jẹ́yàn pàtàkì. Jẹmá yìnyàn lọ sẹ́só ẹbọ lọ ìlànà ẹbọ kan ní pé ó sẹ́só, ó lọ wọ ẹgbẹ́ àjẹ́ ìlànà ẹbọ kan ni, ó wọ ẹgbẹ́ oṣó ìlànà ẹbọ kan ni. Gbogbo ẹ̀ náà kọ́ à ń foríbalẹ̀ fún nǹkan. Kódà tó ń bẹ́nu ẹbọ tẹ́ǹpé ṣírù mahabba, kéèyàn nífẹ̀ẹ́ nǹkan déédéé ìfẹ́ tó ní sọ́lọ́run ẹbọ ni. Ó tún bẹ́ ṣíríkù tọ́à, kí èèyàn tẹ̀ láṣẹ nǹkan kó fi wá kọlu àṣẹ Ọlọ́run ẹbọ ni.
ọ̀pọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá dé ọ̀dọ̀ àwọn afẹ́sìn tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹbọ fún yín wọ́n ní àníwá shirk wọ́n ní àwọn ọ̀ràn ẹbọ wọ́n ní shirkul akbar ẹbọ ńlá shirkul asgar ẹbọ kékeré shirkul khafi ẹbọ tó pamọ́ gbogbo ẹ̀lú tó wá ní ìran wọ́n ní àníwá shirkul akbar àníwá shirkul asgar àníwá shirkul khafi àwọn ọ̀ràn ẹbọ ńlá àwọn ọ̀ràn ẹbọ kékeré àwọn ọ̀ràn ẹbọ tó pamọ́ kò wá sí kàtí ẹ̀ sí ń bẹ̀ tó jú orí fọ́mọnìyàn ọkà jùra wọn lọ shirkul akbar tí a máa ti kó sínú ọ̀kan bẹ̀ yóò kùn ní mílá yóò yàn kó nú ẹ̀sìn yóò jẹ́ mùsùlùmí má òun ló lé jù àwọn ẹbọ ńláńlá ló lé jù ẹbọ kéékèèké o mọ́ ń bá sẹ́rẹ̀ èèyàn jẹ́ ni iṣẹ́ tá a bá ṣe pẹ̀lú ẹ̀ yóò bàjẹ́ bẹ́ẹ̀ náà ẹbọ tọpamọ́ àmọ́ bá sẹ́ jẹ́ ni ṣùgbọ́n ẹbọ ńlá ìmọ̀ yàn kó nú ẹ̀sìn kéèyàn ló ń jẹ́ olóró ọmọ olóró lòun tó tó wà masalasi kìí sára masalasi má kí à ń jẹ́ lé eégún kó sì máa gbé eégún kọ máa dáwó eégún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni kí a ní ṣẹlẹ̀ṣẹlẹ̀ inú ẹbí wọ́n ní ẹ̀sọ́ lórí orí bàbá káwọn jọ wá lọ dúró ní sàárè ẹni tó ti kú ká má gbá Aláàjì Kàrímù ẹ má sùn lọ́rùn ọmọ rẹ̀ ń dààmú láyé o ẹbọ ni o ẹbọ ńlá ni o a lọ gbé iṣẹ́ Ọlọ́run fókù òkú ló ní bùkátà sáláyè aláyè ní bùkátà sí àwọn alẹ́lẹ̀ sàdúrà kọ́lọ́n foríjì kọ́lọ́n fi àjẹ́má kò sàdúrà dáa lè lọ́dọ̀ ẹ̀ ìjọ okú tó lè wẹ̀ra rẹ̀ tó lè dára rẹ̀ pé mo ti parí iṣẹ́ àwọn olókù dáa lè ràn lọ́wọ́ láàfi sìnkú ẹ̀ gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn ìrànlọ́wọ́ ní fún àwẹ̀ gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn ìrànlọ́wọ́ ní fún àwẹ̀ lásọ gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn ìrànlọ́wọ́ ní fún ákìrún sí lára gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn ìrànlọ́wọ́ ní fún a máa ṣàdúrà fún gẹ́lẹ̀ ìlànà ẹ̀sìn ìrànlọ́wọ́ ní fún ẹ̀rì kò sí nǹkan dáhàn létí lọ́dọ̀ òkú kódà tí mú pa àwọn ànábì Ọlọ́run kò dáhàn létí lọ́dọ̀ ẹ̀ a kàn lọ ṣàdúrà fún wọn ni bá kọjá bí sàárè a kì wọn Ọlọ́run kọ́ máa bẹ tí ẹ ń bẹnu sàárè yìí ẹ ti fi kú sàgbà wá o kọ́lọ̀ ń kẹwàá kọ kẹyìn náà àwọn náà bọ́ àbọ̀ yìí o dáàmà wínú a lọ ṣàdúrà fún wọn yóò di ẹlẹ́ láfi wá rí pé الشرك خطورة عظيمة على الفرد والمجتمع wọ́n lè wú ńlá ní ẹbọ jẹ́ láwùjọ àdúrà ẹni kọ̀ọ̀kan yóò ma affect individual a ma affect family a ma affect community bẹ́ẹ̀ni kan bá tara bẹ́bọ yóò fara kọ́ bí family bá tara bẹ́bọ yóò fara kọ́ tí a ń bá ń ṣe ẹbọ láwùjọ àwùjọ fara kọ́ láwọn ànábì Ọlọ́run fi dákẹ́ ìsànàbí Ọlọ́run kan tó dákẹ́ sí ẹbọ táwọn àjọ wọ́n ń ṣe nígbà náà dé kò dákẹ́ òun lọ́lọ́run fi ṣe okùnfà kí wọ́n pẹbọ rẹ́ kí ẹbọ tó tán lù Mọ́kà ọpẹ́ o níjọ fátì Mọ́kà lọ́dún kẹjọ lẹ́yìn ìjìrà ló tó rí ẹbọ parẹ́ àwọn Khatbu Walid àwọn ìgbẹ̀nà ń gbé òsà àwọn tó pé àìná ń jà nítorí òsà tẹ́lẹ̀ tó pa ìmọ̀yé mùsùlùmí tó pé ń dáàbò bò òsà àná lọ wá lọ gbé òsà bàbá wọn ní lọ jùnú ní lọ dáná sún ẹ̀rì ìjọ àyà jẹ́ àlhàkù jẹ́ àlhàkù sáàkà albátà kánà zahuka ní sọ́tí Isra ìjọ àyà yẹ sọ̀kalẹ̀ ọjọ́ tí ẹbọ parí tán yanyan kò dórí ti dé kí lọ padẹ̀ mọ́
níjọ́ náà lọ Ànábì bá òsà nílùú ní Kaaba nìkan 360 ebe àwọn àpètèpètè sọ 360 inú òsà tí ń bẹ ní Kaaba tí a fọ́gbọ́ ẹ̀mọ́ dé ní tánàbí sọ wọ́n jọ́nà pé lẹ́yìn òní wọ́n àtún sí òsà mọ́ ní ìlú tí ìdàlìkẹ́ àmà kò sí òsẹ́yọ kan mọ́ rárá iṣẹ́ Ànábì ló fi parẹ́ sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn sàábé wọ́n kú nítorí ẹ̀ o wọ́n pa wọ́n nítorí ẹ̀ o tó bó dìjà ó padà di fiscal battle tí wọ́n gbóra wọn lójú àwọn ẹlẹ́bọ́lá àwọn ọ̀fẹ́kẹ́bọ́ parẹ́ ọlọ́niyọ parẹ́ torí díẹ̀ mùsùlùmí jọ́nà lọ wọ́n sọ alókè sára gírí kí ló sì fà wọ́n bá wọn jà Mákà gbogbo 30 years wọ́n fi àjá mùsùlùmí wọ́n lù wọ́n dé wọn mọ́lé wọ́n lọ bá náà gbígbọ́n fẹ́ jà níbi ẹ má jà o Ọlọ́run sọ pé ká jà o wọ́n wá kó Mákà àtàwọn lọ Mádínà lẹ́gbàtí ti dàmú wọn mọ́dọ̀ ọdún 30 years ní ọba tó lọ bá wọn Mádínà asákò fún yí Mákà ìtún wá bá wa wọ́n tàà bá lé ewúrẹ́ kan gèrè yọ padà ló bí ogun àkọ́kọ́ àwọn ará Mákà ní gbógun dìde sánàbí àtàwọn mùsùlùmí ní a ń pè ní Ghazwat Badr ní first battle àkọ́kọ́ ogun láàrin àwọn aláìgbàgbọ́ àwọn ẹlẹ́bọ àtànábì jọ́nà lọ wọ́n ní gbéra láti Mákà a lọ bá wọn lọ wọ́n ní wá attack gọ́lọ́ọ̀bá ó gbogbo fẹ́ lọ jẹ́ náà lọ àwọn ará Mákà tí wọ́n jagun jọ́nà wọn àdíní 1000 ọmọlẹ́yìn ànábì 330 ẹ̀yìn ẹ̀wọ̀ 230 face 1000 ọwọ́ 330 lọ́pọ̀lọpọ̀ òsìmógún jà tẹ́lẹ̀ wọn ní nǹkan ìjà àwọn ẹni nǹkan ìjà ṣùgbọ́n Ọlọ́run bá mú wọn dúró ọkàn wọn dúró wọ́n jà the result ni pé Ọlọ́run fi pa àwọn mùsùlùmí káwọn kèfèrí wọ́n pa nínú àwọn kèfèrí 70 wọ́n sì mú àwọn kèfèrí lẹ́rú 70 wọ́n ààrẹ ní kẹ̀kẹ́ mú lẹ́rú náà mùsùlùmí wọ́n pa nínú àwọn mùsùlùmí 14 the first battle àwọn mùsùlùmí lose 40 people kèfèrí lose 70 wọ́n tó kú 70 lẹ́rú níjọ́nà ní ẹsẹ̀ àwọn mùsùlùmí dúró gbẹ̀ngbẹ̀n tó ti bẹ́ẹ̀ wọn àdákẹ́ wọ́n tó wá ní hood títí lọ́lọ́run fi ní ká mùsùlùmí rẹ̀ yẹn wọn ẹ̀rẹ̀ torí díẹ̀ ẹbọ ìmọ̀ àdáyé rú ni ẹbọ ìmọ̀ ń ba nǹkan jẹ́ ni yàtọ̀ pé ayé èèyàn ò tò ìyà tó jíyà lọ́run gbogbo ṣẹ́ tí ẹlẹ́bọ bá ṣe láyé iṣẹ́ olóore ó ti bàjẹ́ kò lẹ́san lọ́run iná ní ọwọ́ ẹbọ a máa dá èdè àìyedè ilẹ̀ láàrin ìlú láwùjọ torí díẹ̀ lágbọ́dọ̀ jìnà sí láwọn àfáàfin ní dáńpẹ̀ ní mafasid wa dirari shirk àwọn aburú àti àwọn ìnira tí kí ẹbọ wà láyìíká kan tí máa kó bá ọmọnìyàn àtàyíká torí délé gbogbo ọ̀nà lágbọ́dọ̀ fi sán táà bá ń fẹ́ ààbò nínú ìgbésí ayé wa a bá ń fẹ́ ààbò ní àyíká wa a ń fẹ́ ààbò nínú ẹbí wa a ń fẹ́ ààbò nínú ìlú wa ọ̀ranyàn ni ká jìnà ṣẹbọ ọ̀ranyàn ni ká má gba ẹbọ láàyè tá bá wà nú ẹ̀ ká túbá ká kó nú ẹ̀ bá mùsùlùmí ṣáájú náà ṣe túbá
tẹ́ bá kọ́ wọn sàábí ànábì jọ radiyallahu anhu ajma'in tọ́lọ́n padà sọ pé radiyallahu anhu ọ̀rọ̀dù anhu tọ́lọ́n ti yọ́nù sí wọn ọkọ̀ náà jẹ́lẹ́bọ̀ ẹni tó mọ́kù nú ẹbọ tí ó ṣẹbọ lẹ́yìn ànábì nú sàábí ó yà wọn kéékèèké wọ́n ti gbà iná fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹbọ yìí náà rí o torí pé ńgbà mí ń bẹ kí n tó kò ní orí yẹn àwọn kankan ń bẹ tí wọ́n gbé sí wa lẹ́nu tó yí pé àwọn àfáà náà aná máa ń sọ wọ́n ní ẹbọ ní ẹ̀sìn àbáláyé alẹ́sìn àbáláyé ọmọ wí bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí bá ń wí bẹ́ẹ̀ tó sì gbàgbọ́ bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí má kúfùrù ni kéèyàn pé ẹbọ lẹ́sìn àbáláyé ìbéèrè àkọ́kọ́ pípé ayé wo ń bẹ tó pé ayé Ádámà ni ayé tá Ádámà bẹ̀rẹ̀ rẹ̀ ayé ọmọ Ádámà bẹ̀rẹ̀ rẹ̀ tó bá dáná awwal khaliq ó lákọ̀ọ́kọ́ ẹ̀dá kò ṣẹbọ àwọn arọmọdọ́mọdọ̀ ṣẹbọ lẹ́yìn bá Ádámà lọ tán ilé ayé wà ilé ayé kò ṣẹbọ fún 100 ọdún mẹ́wàá 1000 years ilé ayé tí ó ṣẹbọ lásìkò Núhù lẹ́bọ dé ẹ̀ka Suratu Núhù àwọn èèyàn ńláńlá kan tí a jẹ́ ní ire nígbà kúta lè èṣù kó sí àwọn ọmọ wọn lẹ́yìn ọlọ́kó sí wọn nú kí wọ́n mèrè wọn kí wọ́n máa forí balẹ̀ fún wọn kí wọ́n máa tọ́kọ́ bí ẹbọ ti bẹ̀rẹ̀ nù mẹ́wàá máa yé tẹ́ ń sọ gbogbo ìgbà Ádámà lórí ayé àtìgbà tí ìdásíkò Núhù ṣẹbọláyé àwọn àfáà sí ni ó dì ní 110 ọdún nígbẹ̀bọ́ tó dẹnu nílùú Mọ́kà nígbẹ̀ ẹ̀fọ́ fẹ́ débẹ̀ ọkùnrin kan wọ́n pè Lut òun lọ sí Sham dágbé sí àlénì wọ́n ṣèrìn àjò lọ́bẹ̀ wọ́n lọ ṣòwò lọ́wọ́ rí àwọn kan tí a ń pé bó nǹkankan tí wọ́n wá ní kílélé wọ́n ní a máa tọrọ lóyìn ọ̀dọ̀ ẹ̀ bára àwọn ọ̀bá yá a máa tọrọ báwọn bá ń wówó a máa ń tọrọ bójú ọ̀bárọ̀ máa ń lọ́bẹ̀ tọrọ ó ní ẹfẹ́ mi náà lọ́kàn òun lẹ ní ó gbé òsàwà Káàbà ní john lásìkò àwọn ìjà ìléyà tánà bí ó ti dé ara mọ́kàgà òmòsà ní anábìbí sọ́nà àdẹ̀ pé ó dàbígbà tó ń wọ arákùnrin báyìí tí wọ́n kó ìfún rẹ̀ jáde tí wọ́n wọnú náà òun lọ́dọ̀ fìtínà ẹlẹ̀ fún wọn bó ti wá rí lúkọ̀ kan nìyẹn gbogbo lúkọ̀ kan ló ní bẹ́bọ́ sí bẹ̀rẹ̀ torí díẹ̀ ẹmú kó lẹ́nu pé ẹbọ lẹ̀sìn àbáláyé ẹ̀sìn àbáláyé ní Islam inna dina inda Allahi al-Islam 1 chapter 3 verse 19 ọlọ́run lẹ́sìn mẹ́lọ́dún ọlọ́run ní Islam Ádámà Islam ló mú wá Núhù Islam ló mú wá Sọ́ọ̀lù Islam ló mú wá táwa ní aṣíwájú ẹbọ torí díẹ̀ ẹ má bá wí mọ́ ìmáàmù tí bá ń wí rẹ̀ kọlọ túbá àwọn àmìsọ́tà bá mẹ́ká lọ túbá ká máa pẹ ẹbọ lẹ́sìn àbáláyé à ń polongo ẹbọ nìyẹn o ní ẹbọ ju Islam lọ nìyẹn ń dá ń sọ nìyẹn eléyìí ó jẹ́ ọ̀rọ̀ pàtàkì kókòrò ọ̀nà ní pé táà bá ń fẹ́ ọ̀nà àbáyọ ká gbìyànjú láti kó nínú ẹbọ táà bá ń fẹ́ ààbò nínú ìlú àrẹ́nà kájìnà ṣẹbọ ká má ṣẹbọ ká sì máa lé àwọn kò nídìí ẹbọ wọ́n gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn àsọ pé ká lọ àtàkì ẹlẹ́bọ wá àsílà máa ṣe tí wọ́n bá wọ́n àtàkì wà láàníkọ́ gbéra àwọn ọ̀gbọ́ àtàkì wọn a máa sì wá sí fún wọn ni a sì gbọ́dọ̀ máa bú wọn nínú súrátù àníyà Ọlọ́run ní àmọ́ bú àwọn ẹlẹ́bọ láyàwó àwọn òye má bú àwọn ẹlẹ́bọ kí má bàá máa bú Ọlọ́run bá yín bẹ́ẹ̀ sí wá sí fún wọn arábìnà sí wá sí fún wọn ni ọbọ̀n sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan ọbọ̀n sọ̀rọ̀ lápapọ̀
ẹni tí ó gbà ẹni tí ó gbà ọgbà ṣùgbọ́n ń gbà tí a fẹ́ gbọ́wọ́ kólekóle ọlọ́ni káwọn sí kí a má kàwọ́ gbéra káwọn náà ló gbẹ̀ngbẹ̀ wọ́n sì ló wọn fagagbága ọlọ́wọ́ bá fẹ́ yí wọn balẹ̀ wà sí láyé tí wọ́n bá wá tọ́ a mùsùlùmí kò sí àfẹ́yìn wọn balẹ̀ náà ni lọ́nà wàkán akànà àléná mùmìnì ọlọ́ni ká ran àwọn mùmìnì lọ́wọ́ lórí àwọn kèfèrí ojúṣe àwọ ọlọ́ni ẹ̀tọ́ àwọ ọlọ́ni lérí ọmọ nìyẹn níta gbọ́ sí fún wọn wọ́n ti sáàfú ẹ̀ bàbá ti dó dédé yá tọrọ àforíjì wọ́n ló wúrẹ́ síwájú wọn.